gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Masoyinbo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Owó yìí ní báyìí o tó ti bá ọkọ̀ bọ̀gìnìdé látọ̀dọ̀ àwọn Remimatics. Ọkọ̀ dé bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe leléyìí àbí ẹkọ̀ mọ̀ọ́mọ̀ kára jọ. Mo fi ń dára ni. Ó dáa bẹ́ẹ̀ ara náà á dalẹ̀ o ara á dalẹ̀ o. Àṣẹ Èdùmàrè àṣẹ Elédùmarè. Ara á dalẹ̀ o. Ìbá tèmi o. Ẹ̀yin lẹ tún júbà fúnra yín. Mo kàn ń kíra mi ní. Ó dáa o ìbà Ọlọ́run o. Ìbà èèyàn. Ẹ̀yin ẹ júbà ara yín. Ó dáa iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó ń jẹ́ Tifa Travels and Tours nǹkan táwọn ṣe ni pé wọ́n bá yàn ṣètò àti ìrìnnà lọ sí ibikíbi lágbàáyé wọ́n dẹ̀ tún bá yàn ràwé ìrìnnà lọ sí ibikíbi lágbàáyé wọ́n á ní tẹ́ bá lọ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan pé ibikíbi tẹ́ bá ń lọ tẹ́ bá ń fò lọ lágbàáyé wọ́n máa ràwé ìrìnnà fún yín. Ìyẹn náà dáa. Ṣé ìyàwó yín ni wọ́n? Bẹ́ẹ̀ni. Ìyàwó yín máa bá wọn sọ̀rọ̀ máa bá Tifa Travels and Tours sọ̀rọ̀ pé tẹ́ bá lọ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ẹ̀yin méjèèjì kan sanwó ìrìnnà yín lọ síbi kíkíbi lágbàáyé. Ìkan rẹ ni. Ìkan rẹ mi ò sọ pé ìkan òbí náà. Tó bá jẹ́ ẹ lọ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ibikíbi tẹ́ bá fẹ́ fò lọ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí wọ́n á sanwó ìrìnnà yín màá tún sọ fún wọn náà pé kán ṣe tẹ̀yìn méjèèjì papọ̀ torí ìgbín fà kára wọn ni àbí. Bẹ́ẹ̀ni bíjì bá fà ìkara wọn á tẹ̀lé. Ṣé ẹ níbejì ni. Bẹ́ẹ̀ni. Ẹ níbejì. Bẹ́ẹ̀ni. Ṣé díẹ̀ tó nìkan. Bẹ́ẹ̀ni. Nígbà tẹ́ ní tẹ́ bá lọ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta kò mọ́ tiwọn. Kò mọ́ ti tiwọn. Ṣùgbọ́n mo ní màá bá wọn sọ̀rọ̀ kó lè fi tiwọn kún wọ́n tún ní àtàwọn ìbejì. A lè lọ bóyá òun wò pé bíjì bá fà gẹ́gẹ́ bẹ́ ṣe sọ o ìkara wọn náà á tẹ̀lé ta ló fẹ́ kọ́ mọ́ ti. Ọmọ ọdún mélòó ni àwọn ìbejì? Ọmọ ọdún 10 wọ́n máa ké 10 láìpẹ́ nínú oṣù tàwa yìí náà ní ṣáà. Ṣáwọn pé oṣù ilé ọjọ́ ìbí mi náà. Ṣé àwọn ọlọ́mọ máa pè yín ni àbẹ́yìn ni máa kọ́ wá sí. Ọjọ́ kèló ni. Ọjọ́ 13. Ọjọ́ 13 lóṣù yìí. Rárá o a ti fẹ́ ṣe ọmọ ìyá mi bàbá mi ọdún bóyá bẹ ṣe oṣù keje. Oṣù keje. Ọjọ́ 13. Oṣù keje. Ọjọ́ 13. Kí ni oṣù keje ní èdè Yorùbá? Ẹ jẹ́ ká ṣe sùúrù níbi tàjú. Òkúdù ní oṣù kẹfà o. Agẹmọ. Ó ní oṣù keje. Ó dáa. Wọ́n máa pé ọdún 10 lóṣù keje. Bẹ́ẹ̀ni. Ó dáa. Tẹ́ bá ṣètò ìkẹwà lẹ́gbẹ̀rún lọ́nà 100 wálẹ̀ kẹ́ má fi èdè míì kún èdè Yorùbá lẹ́yìn ètò a máa fún yín nílọ́po owó lọ́nà 2 torí ẹbí ìbejì. Ìyẹn náà dáa. Ó dáa. Tẹ́ bá ṣètò kẹsàn òyìnbó bí ọ̀pẹ rẹ̀ kẹ́ sì níbèrè ilẹ̀ kẹwà lẹ́gbẹ̀rún 10 Ọlọ́run gbọ́ Ọlọ́run dẹ̀ ń gbọ́ àní kẹ́ máa mú lọ. Ẹlẹ́dàá àwọn ìbejì mi wọn ò ní jẹ́ ẹ̀kín débẹ̀ yẹn. Ẹ máa wá wò ó. Débi pé ẹ wá fi wá sọ pé kí n máa lọ. Èmi kọ́ ni mo máa ní kẹ́ lọ. Tẹ́ bá yarí kẹ́ni ṣebí ẹ sì níbèrè ilẹ̀ tẹ́ bá ṣe ń gbà wọ́n tẹ́ ń dá wọn owó yẹn á máa gbé pẹ́lí lọ sókè ó yẹ ìyẹn ó máa bá àwọn ìbejì lára wọn. Àti pé mi ò tẹ̀lé débẹ̀. Nítorí pé àwọn ìbejì tó wà lé gan wọn ò sùn. Nítorí kí ni? Àbá wọn ń bọ̀ ní Masoyinbo ẹ wá ní kán sùn. Wọ́n fẹ́ tẹ̀lé wa wá bí gan tó bá ti pé iléèwé tí wọ́n lọ. Àṣẹ ni ká má fi títí wa dé tiwọn lọ́wọ́ kí wọ́n lọ sí iléèwé títí wọn káwa bá ti wá síbi. Tàbá wá délé a máa fi hàn wọ́n lórí kó má lọ. Lórí kí ni? Lórí wọ́n lè máa. Ta lẹ wá kó wọn tì? Tó ti kúrò nílé ìwé.
wọ́n á dé sílé wọ́n dé náà tó máa ṣe àmójútó wọn nílé. kí la wá ń sọ tẹ́ bá lọ pẹ̀lú ẹlẹ́rìn lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ṣebí ẹ ṣáà máa bí tẹ́ bá fò lọ síbi tó bá wù yín wọ́n á kẹ́ kó wọn ti àwọn tó ń dúkọ́ tẹ́ kó wọn ti báyìí náà. tá a bá dé ibẹ̀ yẹn a máa fò a máa mú bá ṣe máa ṣètò yẹn èmi kò mọ̀ pé lójú tí mò ń wò yìí ẹ máa ní àbábèjì báwo ni àwọn ọmọ yìí ẹ lè fẹ́ fún mi lámọ̀ràn pé bóyá tiwọn náà lè. ṣáàjọ bí wọ́n ni ṣáàjọ bí ẹ lè fẹ́ wọ́n fún mi lámọ̀ràn pé bóyá mo rí yín rí ẹ̀kọ́ náà ni máa mọ̀yàn bàbá mi. kí ló kàn mí. ẹ lè fẹ́ rò bẹ́ẹ̀. mi ò rò ó. ẹjọ́ dìjà yẹn nú. ó dáa ẹ fún wọn ní ìbéèrè iṣẹ́ ọ̀lẹ́ ń ṣe. iṣẹ́ àwọn ìdára aránṣọ. ṣẹ́yìn lẹ rán aṣọ tẹ́ wọ̀ yìí. bẹ́ẹ̀ni. tí ìyàwó yín kọ́. èmi náà ni. àwọn náà rán aṣọ tẹ́ wọ̀ yẹn ní pé ẹ kì í sanwó aṣọ nìyẹn. ara. ẹ kò máa ń ra aṣọ. wọ́n máa ń ra aṣọ. ẹ kò máa ń rán fúnra yín. wọ́n lè rán fúnra mi. ẹ rán fúnra yín. ń dà bẹ́ẹ̀ ẹ kú iṣẹ́. ẹ ní ẹ kú iṣẹ́. ẹ dáhùn kíkí tí mo kí yín ẹ̀ ń kí mi padà. àbí tó bá kíyàn pé ẹ kú iṣẹ́ o àbí báwo lọ tún ṣe ń dáhùn ẹ ṣeun olùkọ́. ìjọba ń fọ iléeṣẹ́ tó ń ṣe agbátẹrù abala tá a wà yìí ilé yan by pods ẹ ti lọbẹ lọ jẹun rí. mi ò tí ì lọ sí bẹ́ẹ̀. ẹ ní láti lọbẹ lọ jẹun. tẹ bá fẹ́ jẹun bóyá nǹkan tí mo fẹ́ sọ ìyàwó yín wà ń bí báyìí nǹkan tí mo fẹ́ sọ. ẹ sọ. ṣé kìí ṣe sọ ni ẹ sọ. gbọ́ ṣé ń jọ́ kí n jọ́ ṣé ẹ̀ ní bínú rárá. ní bá jọ́ ẹ má ṣe ọ̀nù. ẹ sì ẹ sọnù. mo ní ń jọ. ẹ sọ. ń jọ. a ní kẹjọ. ń jọ. ẹjọ. ń jọ. ẹjọ. ń jọ. ń jọ. ń jọ. ẹ lọ jẹun nílé yan by pods. àti gbọ́. ẹ àti gbọ́. a máa lọ. ẹ máa yọ. a lọ. yẹ́yẹ́ yọ iṣẹ́ nǹkan tí mo ṣe yẹn mo sọ gbọ́ kọ́ mo sọ wèrè kọ́ ẹ̀yin lẹ wá mọ̀ ìyá bèjì ṣe jọ máa lọ ilé yan by pods lọ jẹun pẹ̀lú ògo Ọlọ́run wọ́n wà ní Yaba wọ́n tún wà ní Ìkẹjà. Ìkẹjà níbo lẹ ń gbé. ìlú Òrúdú ní Ìjẹ̀jà. Ìjẹ̀jà ní Òrúdú. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. orúkọ ìlú ni. nílùú o ní ìpínlẹ̀ o. ìpínlẹ̀ Ògùn. Òrúdú. bẹ́ẹ̀ni. Ìjẹ̀jà. Ìjẹ̀jà. ó ń ṣe Ìkẹjà o Ìjẹ̀jà. Ìjà. bí ká sọ pé Òkè Oko ẹ ti gbọ́ bẹ́ẹ̀ rí. ṣé ìlú kan náà nìyẹn. ìlú kan náà ni àwọn tí wọ́n ká sọ pé tí a bá dé Àgbàdo Ọjà. gbogbo ẹ ṣe jẹ bí oúnjẹ ó yá mò ń gbọ́. àwọn nǹkan tó ń sọ nípa àwọn ìlú yẹn ni pé a ní Ìjẹ̀jà a ní Òkè Oko a ní Àgìrà a tún ní àwọn ìlú yẹn ṣá bí ká sọ pé àwọn ìran kan ni wọ́n ní Abẹ́òkúta ara wọn ni wọ́n ṣẹ̀ wá sí ibi táwọn sọ yìí so tẹ bá dá wọn. ó ní àwọn ibì kan tẹ bá dé ní àwọn Abẹ́òkúta ẹ máa rí Ìbàrà ẹ máa rí Ìjẹ̀jà náà bẹ́ẹ̀ àwọn náà tún ara wọn náà tún ṣẹ̀dá wá sí ibi tí à ń sọ yìí. ṣó mọ̀ wọ́n ó mọ̀ Ìjẹ̀jà mi ò gbọ́ rí. wọ́n wà. Ìjẹ̀jà nǹkan tí mo tún fẹ́ sọ mi ò mọ̀ bóyá kí n sọ. kí n jọ. ẹ jọ. ṣé ẹ lórí kì í bẹ. èmi ò kí ń ṣe ọmọ bíbí ibẹ̀. Àrè ni yín ní Ìjẹ̀jà. Àrè ni wá ní Ìjẹ̀jà. ní Ìjẹ̀jà
ọba. ọ̀nà bàbẹ̀. Níbo lẹ ti wá gọgọgọgọ? Ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lèmi ní Ìlérò. Ìlérò. Ìlú wo ló súnmọ́ yín? Ìlú wo? A ní òkè o. Ìlú gidi wo ló? No. Bá mi yọ lóyìn. Ẹ wojú tẹ́ fi wò mí kí n ṣe fún yín. Mo ti sọ pé mo ní sọ̀rọ̀ o. Ẹ nílò láti kọ́mọ tìyàn mọ́. Olóòtú. Bàbá mi. Ẹ má sọ bẹ́ẹ̀. Kí ni? Ọmọ sí bàbá. Ta ni bàbá? Ẹ̀yin ni. Níbo? Ẹ wo ọwọ́ tẹ fi mú mi, ọwọ́ líle. Ìyẹn ẹni sùúrù, ìyẹn ní pé àwọn bàbá ló máa ń fọwọ́ líle mọ́ wọn. Ọmọ tí a bá fẹ́ jẹ́ kó parun, ọwọ́ líle la máa fi mú. Ọwọ́ yẹn, ṣé ẹ̀yin wá kí ni ìparun ní ṣe pẹ̀lú? Ọ̀rọ̀ tá à ń sọ yín sí ojú tó nǹkan fi wò mí gan le. Bàbá mi, eléyìí tó bá wọ jẹjà. Ẹ má lọ síbẹ̀. Rárá o, kò ṣe bí ti bẹ́ẹ̀ o. Tẹ́lẹ̀ bá wọ jẹjà. Kí lẹ rò pé eléyìí máa ṣe níbẹ̀? Tó bá wọ lérò nǹkan. Ẹ má lọ síbẹ̀. Tó bá wọ lérò. Irọ́ mi gbà. Owó oúnjẹ ni eléyìí. Nílẹ̀. Bẹ́ẹ̀ ni. Tẹ́bi bá ti kúrò ní ìṣẹ́ nǹkan. Ìṣẹ́bùṣe. Ẹ lè fẹ́ sọ pé bóyá ilẹ̀ àfihàn oko wọn tẹ́ máa ń sọ yẹn. Rárá wọn lè fòkun eléyìí. Wọ́n á sọ pé sórí. Ilẹ̀ nísùúrù ilẹ̀ sòsé. Ilẹ̀ sòsé. Kò tiẹ̀ rí bẹ́ẹ̀ rárá. Lélẹ̀ máa ní kílódé. Ìlérò kò rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀. Bàbá mi, nǹkan tá ẹ̀ lérò ní owó yìí máa rà fún yín ní Ìlérò. Bí oúnjẹ náà ni, kò ṣe bí tilẹ̀. Jẹ́ wọ́n ń ralẹ̀. Wọ́n ń ralẹ̀, wọ́n ń talẹ̀. Sísí ò dáa. Ṣé wọ́n ń ralẹ̀ ń bẹ̀ ni? Wọ́n ń ralẹ̀. Torí à ń sọ pé eléyìí máa ra ẹni oúnjẹ ló wọ́n ń ralẹ̀, wọ́n máa ń bùyàn. Ó dáa, fún wọn ní ìbéèrè àkọ́kọ́. Oúnjẹ iṣẹ́ ni. Ibi tá à ń gbé náà, ìjẹja, àgbàdo, Ìlérò. Ó ga. Ẹ ti ìbéèrè orúkọ mi. Olóòtú, ó yá. Bàbá mi, kí lorúkọ yìí? Kí lorúkọ yìí? Orúkọ tèmi ni Gbàdàmọ́sí Saheed Òṣùpá Àyàndélé. Mo ti gbọ́. Mo ti sọ. Kí lorúkọ tiwọn? Victoria Gbàdàmọ́sí. Wọn ò fi Saheed kún tiwọn. Kò tí ì fi kún títí. Ìyá mi, wọ́n ní tíì ìyẹn ni pé ẹ ṣe máa fi sí. Ó ti ń dùn wọ́n, ṣe rí. Kò dùn yín? Kò dùn yín? Wọ́n lẹ́nu yín pọ̀ láti lé wá. Wọ́n sọ pé tán bá débí wọ́n máa gbọ́kọ̀. Ẹ pẹ̀lẹ́. Ó yá, kí ni ìbéèrè? Ìbéèrè márùndínlógójì lé ní irinwó lé ní ẹgbẹ̀rún kan. Ọ̀rọ̀ onípọnà ni bẹ̀bẹ̀. Bèbè. Sọ ohun méjì tí bèbè lè jẹ́. Bèbè. Bí ká ní bèbè etílé. Bí a bèbè. Nǹkan tó bí etí. Bèbè etí omi. Etí nǹkan. Bèbè. Bèbè kejì. Bèbè. Abèbè. Rárá. Bèbè. Ẹ̀yin lẹ ń pa. Mo ń gbé ewu síra wọn. Ó yé mi.
ṣùgbọ́n níbi tá a dé yìí bèbí tá a fẹ́ sọ yìí bèbè kejì yìí bí a kẹ́ bá mi fi ọ̀rọ̀ kan wí ọ̀rọ̀ kan bóyá mo lè tibẹ̀ mú bèbè kejì yẹn yọ. Sin bèbè. Sin bèbè kọ́ sin bèbè sin bèbè sin bèbè bí ìlẹ̀kẹ̀ sin bèbè. Ìlẹ̀kẹ̀ táwọn. Sin bèbè. Bẹ́ẹ̀ náà ni. Ẹ gbà. Ẹ pàtẹ́wọ́ fún mi. Ó dáa. Bá ń pàtẹ́wọ́ fún wọn bèbè nìyẹn. Ṣé mọ̀ pé nígbà tá a bẹ̀rẹ̀ ẹ wà ní bèbè ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan. Bẹ́ẹ̀ni. Nígbà tó yá ẹ kúrò ní bèbè ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ẹ bọ́ sí bèbè ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Bẹ́ẹ̀ni. Ṣé wọn bèbè ibi tẹ́ wà báyìí? Ẹ má ti jẹ́ kí n máa wojú bẹyẹ. Àsúfè wọn ó sì yọ ń bí o. Ẹ̀yin èèyàn mi ṣé mọ̀ pé ẹ̀yin àgbà máa ń sọ wípé oúnjẹ lọ̀rẹ́ àwọ̀ àbí? Ó dáa àwọn àgbà ní oúnjẹ tó bá dáa lọ̀rẹ́ àwọ̀. Ìdí nìyẹn tó jẹ́ wípé ibi téèyàn máa ti jẹun náà ṣe pàtàkì. Ibi téèyàn máa ti jẹun tí ọkàn èèyàn máa súre fún ẹni tó ṣe oúnjẹ yẹn ibi tí ilé Yan by Pot ti wọlé nìyẹn. Tẹ́ bá fẹ́ jẹun tó jẹ́ wípé tẹ́ jẹun tán yálà kẹ́ lọ síbẹ̀ láti jẹun àbí kẹ́ rà kẹ́ gbé lọ sí ilé kẹ́ lọ jẹ èyíkéyìí tẹ́ bá fẹ́ tẹ́ bá ti bá wọn tẹ́ bá ti lọ síbẹ̀ Ọlọ́run gbọ́ àjẹdùnnú àjẹsì àjẹ kéèyàn jẹun tán kọ́kọ́ èèyàn balẹ̀ ni oúnjẹ wá fún mi rìn ṣẹ́rí wọn ilé Yan by Pot ló lè ṣe àwòtọ́ gọ̀rọ̀ ló ní kí n tún fi ṣanwọ́ abẹ́ ìráyé kí lè sọ nípa iléeṣẹ́ yín kí ni ó mọ ibi tó wà ní èwo ni sà nínú ọ̀rọ̀ olùkọ́ dánidádì yín mò ń gbọ́ ṣe ibi tí oúnjẹ igan ti wá ṣe sí ẹran kúnnú ẹ̀ wàá wá ṣe bí ayé àtijọ́ tí nǹkan kún wàá ṣe tún máa mú sọ́tọ̀ wàá máa kí kó lè oúnjẹ àwọn lọ́balọ́ba iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe o mò ń gbọ́ ẹ jàre ọmọ ìyá mi. So mo ní iléeṣẹ́ wa jẹ́ ibi tẹ́gbà tí ẹ̀sìpírẹ́sì. Ó tán ló tán ẹ̀sìpírẹ́sì. Ibi tá ti ń gbé àṣà wa lárugẹ látòrí oúnjẹ ìbílẹ̀ ibẹ̀ ni iyán ti wọlé sí. Ṣé àfọwọ́gún ni àbí èyí tẹ́ lọ lẹ́rọ̀? Bẹ́ẹ̀ni olùkọ́ ṣé wàá jẹ ohun à ń jẹ kọ́là ń tà ní. Ẹ̀yin èèyàn mi tẹ́ bá ti yálà ẹ̀ sí ní orílẹ̀-èdè Nàìjíríà àbí ẹ wà nílé ilé Yan by Pot ní kẹ́tì ló máa jẹun. Ẹ mọ̀ pé wọ́n ń gbè sẹ́yìn wa àwa náà ní láti máa polongo wọn. Ó yẹ kéèyàn máa jẹun kó tún máa sọ̀rọ̀ ẹ̀yin àgbà lẹ sọ bẹ́ẹ̀ dá ẹ bá wọn dòwò pọ̀ ní Yan by Pot bàbá ẹ̀yin máa jẹun títì máa lọ ẹ ṣe ewé o. Ìbéèrè 550 lé ní irinwó lé ní ẹgbẹ̀rún kan. Ìbéèrè 550 lé ní àádọ́ta lé ní irinwó lé ní ẹgbẹ̀rún kan. Kí ni ìyàtọ̀ láàrin ìyà àti ìyà bí ẹni tí wọ́n nàyàn mo fìyà jẹ màá fìyà jẹ ìyà tàbí ká sọ pé ìyà ká ìyà nǹkan pé mo yà ṣí yẹn lọ bẹ́ẹ̀. Ẹ má sọ̀rọ̀. Ìyà àbí ìyà kí ni kejì ẹ bá mi. Ẹ̀yin ẹ̀ wò. Ìyà ni wúrà iyebíye tí a kò lè fowó rà. Ó lóyún mi fóṣù 9, ó pọn mi fọ́dún 3. Ìyà ni wúrà iyebíye
tí a kò lè fowó ra. Olótù, ẹ bá mi sọ ọ̀rọ̀ yẹn dáadáa bí a mọ̀ sọ dáadáa ni. Wọ́n ní ẹni tí ò tọ́jú ìyá ìyá ló máa jẹ. Ẹni tí ò tọ́jú ìyá ìyá. Ẹ ti fi mí rẹ́rìn. Òótọ́ ni ẹni tí ò bá tọ́jú ìyá ìyá ló máa jẹ. Ìyá. Ní alákọ̀ọ́kọ́ tí mo sọ pé ó máa jẹ ìyá. Ìyá ńkọ́? Ìyá ọ̀rọ̀ tí mo ti gbọ́ rí ni. Ìyá. Wọ́n ní á jẹ ìyá, á tún jẹ ewé ìyá. Kí wá ni ìyá? Ewé ìyá bí ká ní a lè pè léwé. Wọ́n léwé ìyá ilé a lè pè léwé. Ewé ìyá. Ewé náà ni. Ewé ìyá, ewé léwé ìyá. Kí wá ni ìyá? Ìyá. A jẹ ìyá tó jẹ ewé ìyá. Àgbàdo ewé ìyá. Àgbàdo kọ́. Dúró. Ẹni sùúrù. Àgbàdo kọ́. Crossing ni. Àgbàdo tẹ́ pé yẹ. Ó súnmọ́dọ̀ wa náà. Mi ì fẹ́ sọ bọ̀ àgbàdo tẹ́ pé àgbàdo. Mi ì sọ bẹ́ẹ̀ o. Mi ì sọ. Bá mi yọ. Ẹ̀chọ́. Nígbà wo? Nígbà tẹ́ ń sọ̀rọ̀ bí i ni. Lóòótọ́. Ìṣọ́ náà gbọ́. Ó ń bẹ́. Wọ́n lẹ̀ ń bẹ́. Ẹ má kọjá bí o. Eléyìí, àsúfè wọn ti kúrò. Kò tẹ̀ sí kò tó ṣe ń jẹ́ àsúfè wọn tẹ̀ ń sọ látàárọ̀ yìí. Àsúfè. Ẹ jẹ́ ká padà sórí bíbá yìí. Ó yá. Ẹ bá mi sọ. Wá ní wàá jẹ ìyá, wàá jẹ ewé ìyá. Kí wá ni ìyá? Ewé ìyá. Wàá jẹ ìyá, wàá jẹ ewé ìyá. Kí ni ìyá? Ṣé mọ̀? Wàá jẹ ìyá, wàá jẹ ewé ìyá. Mo ń bọ̀. Ọ̀dọ̀ yín súnmọ́ òkè o àbí? Ibo lẹ́yìn ti wá? Igi. Igi ni Ẹ̀gbá lẹ́yìn. Ẹ̀gbádò lẹ́yìn. Ẹ̀yin kí lẹ pè? Ìlérò. Ọ̀yọ́. Ọ̀yọ́ yàtọ̀. Ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣé mo ti gbàgbé òde ilé? Ẹ bá ìpàdé wá fún. Igi ni ìyá. Ẹ ṣeun. Okay. Ìyá òkè. Ṣé kò dùn ẹ́ ni? Ó dùn mí. Ẹ dúró, kí ló ṣẹlẹ̀? Ẹ múwèé dání. Kò sídìí láti sọ ọkọ tẹ̀sán. Olótù. Ẹ jẹ́ ká máa lọ. Ohun mi ti wọlé báyìí. Bí mo ṣe rò pé ó ṣe máa lọ, ó dà ní pé bí ẹ̀kọ́ ló ṣe fẹ́ dùn. Wọ́n mọ̀ pé ojú ogun láyé o. Ṣùgbọ́n bá má ti búra sílẹ̀ láti ìgbà èwe ní bá má ti búra sílẹ̀. Mbára ìbọn adá ti ọkọ̀, mbára ètò àtọ́ta, mbára bọ̀ ẹlẹ́nu mẹ́fà láti jàjà òmìnira. Mbá lọ sí ilé àwọ̀ tó bá ń pe tèmi níjà o. Tí n bá délé ẹni gbógun máa fi bẹ̀ ṣe ibùdó ìjà. Bàbá ò dákun dàbọ̀ fọ̀tá hàn wá ò láyé. Elédùmarè ayé mi dọ́wọ́ rẹ o. Má jẹ́ kọ́tá yọ̀ mí o. Pàrànà pàrànà pàrànà. Ṣẹ́rí ewé ìyá yẹn ìyá àbèjì wà fi jẹ yìí nígbà tẹ́ bá délé lẹ́yìn. Ṣé mo parọ́? Àbí wípé mo wẹ̀ jù? Ó yá. 2,200 kan. Kí ló sọ? Ọ̀rọ̀ onípọnà ni òjijì. So ohun mẹ́ta tí òjijì túmọ̀ sí.
Òjìjí. Òjìjí. Òjìjí èèyàn. Shadow nìyẹn. Bẹ́ẹ̀ ni. Òjìjí ẹja kókó wà tó ń jẹ́ ẹja òjìjí. Ó yẹ kẹ́ mọ̀ bẹ́ẹ̀ ni. Sọ ohun mẹ́ta. Òjìjí. Olótù. Òjìjí kẹta yìí bí kí la lè fi wé àbí bí kí lè bá mi tú sí wẹ́wẹ́ díẹ̀. A ṣe sọ̀rọ̀ nípa ẹ̀yà ẹ̀ nísìn. Ẹ̀yà ẹ̀ òjìjí. Nígbà tá a sọ̀rọ̀ pé èèyàn ajẹ́yà. Ajẹ̀rù ìyá. Kí wá lójìjí? Nínú mẹ́ta mo ti sọ méjì. Olófòfó. Nínú nǹkan mẹ́ta mo ti sọ méjì. Ẹ náànú mi. Bàbá mi. Bàbá mi. Ẹ lọ sílé ẹ̀kọ́, ẹ ń sọwọ́ ọmọ ilé ẹ̀kọ́. Bẹ́ẹ̀ni. Torí pé wọ́n jẹ́ ìbejì, ẹ wá sọwọ́ ọmọ kan. Ẹ wá ní nínú ọmọ méjì mo ti sọ kan. Pé kán kú pa gbogbo wọn pọ̀ sójú kan, ṣé ó ṣeé ṣe? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ má tẹ̀ jẹ́ kí n lọ síbẹ̀ yẹn, kò ṣeé ṣe. Ṣùgbọ́n ní àdúgbò wa náà ta ti wáyé náà. Ó tún ṣeé ṣe. Ṣé ẹ mọ̀ pé ojú níbi míì ojú àlà nígbà míì ojú á wà lórókún. Níbí nísìn kò ṣeé ṣe. Olótù. Òjìjí kẹta. Ẹ tì mí síwájú. Ewé òjìjí. Ẹ ṣé olótù. Àfúnyín. Ẹ bá pàtẹ́wọ́ fún mi. Nínú mẹ́ta mo gba méjì. Káwí káfọ̀. Káfọ̀ káwí. Ìlérò. Ìbéèrè 4léní 100léní 400léní 1,000. 4léní 100léní 400léní 1,000. 100 ẹ jẹ́ n wò. 4léní 1,000 ní 1,000 kọ́. No, bá mi yọ náà yẹn. Mi ì sọ jáde. Mo fẹ́ sọ bọ̀ mi tí ì sọ jáde. Bá mi yọ bọ̀ tí yẹn mo fi yẹn lẹ̀. Ìyàwó la dé yìí. Ìyàwó la dé yìí. Ó yá. Mo ti di sọ. Ẹ jẹ́ wò. 4léní 100 àbí. Léní 400. Ṣùgbọ́n mo máa fi lẹ̀. Léní 400 léní 1,000. Ó yá. Pa òwe Yorùbá 5 tó ní ọjà nínú. Ọjà. Mo ń bọ̀. Kí lẹ̀ ń wo? Wọ́n fẹ́ràn láti máa wojú yín gan-an. Ṣé mọ̀ pé aṣòro jà bí ìjà ọjà? Aṣòro jà bí ìjà ọjà. Bí ẹni pé tí ń fẹ́ máa sún mi síwájú dédé yẹn. Aṣòro jà bí ìjà ọjà. Ká ní àkọ́kọ́ ni àbí. Aṣòro jà bí ìjà ọjà. Onítìjú ò ní sá. Ẹni tí wọ́n nà náà, ẹni tó nà ni náà ò ní dáwọ́ dúró. Èèyàn tó ná ní ọjà, èèyàn tó ń tijú wọ́n nà kò ní fẹ́ sáré máa. Tá a bá sọ kò sọ́jà àbára ilé ẹni. Bẹ́ẹ̀ ṣe sọ̀kò àkọ́kọ́ yẹn. Ó yá, ó di méjì, ẹ fẹ́ yọkọ sí máa fún yín. Ó lè sálọ lórí mi o. Ọjà. Máa fún yín. Ìdí tí mo fi torí kíní kan ń wà lọ́jà.
Àgbà kì í wà lọ́jà kóró ọmọ tuntun ń wọ́. Bẹ́ẹ̀ ni, àgbà kì í wà lọ́jà kóró ọmọ tuntun ń wọ́. Ní ìlérò. Ní bí wọ́n ṣe máa ń pa ní òwe Yorùbá, bí wọ́n ṣe máa ń gbọ́. Ṣé nílérò? Wọ́n máa ń pa bẹ́ẹ̀ náà nílérò. Ṣé ìlérò ó tóbi? Ó tóbi. Gan. Ó tóbi. Ó tóbi. Ìlérò, Òkè ò, Ìgànná, Igbó Ọrà, Ìsẹ́yìn. Ìkọ̀ọ̀kan náà. Ìkọ̀ọ̀kan. Èdè wo náà sọ ṣé òǹkó àbí ṣé èdè wo lẹ sọ ní kí ni? Òǹkó lẹ ṣé ẹ̀yin gbóǹkó? Rárá. Ẹ̀ ń sòǹkó ní ìlérò. Èmi ò gbọ́ nítorí kí mi ò gbélé. Oko lẹ gbé? Èkó ni mo gbé, Èkó náà bí mi sí. Bàbá mi, ṣé Èkó ní ibi tẹ́ ń gbé? Sorry. Rárá o. Ẹ sọ fún mi sí pé ẹ̀jọ́ wá. Rárá o. Ẹ sọ pé ẹ̀jọ́ wá. Rárá o. Èmi ni mo wà lórí àga. Bàbá Bèjì. Èmi lè ń bá nájà. Bàbá Bèjì. Bàbá mi. Èmi lè ń bá nájà. Bàbá Bèjì. Bàbá mi. Ìyá Bèjì. Ìyá Bèjì. Kò sí níbí. Ìyá Bèjì. Kò sí níbí. Dáhùn ni. Ṣé bàbá Bèjì rè? Bàbá mi. Èmi lè ń bá nájà. Kémi gbẹ́nu dákẹ́. Wọ́n tún ti sún náà sọ. Kò sọ bẹ́ẹ̀. Ṣé ó ní pé kí ẹ sọ kó tẹ́ fẹ́ sọ, ṣùgbọ́n láàrin mi àti yín. Ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ìjà ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ because mi ò tó yín bá jà. Because mi ò tó yín bá jà. Because mi ò tó yín. Olóòtú. Ó dà àfúnyín àgbà kí wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Mi ò fẹ́ kí tẹ́ bá ti lè kọjá bí màá dáwọ́ dúró. Mo ti gbọ́. A máa dá dúró torí mi ò fẹ́ kẹ́ mú kọ̀kọ̀ lọ. Mo ti gbọ́. Màá dá dúró. Ṣé sísì wa? Màá dá dúró torí mi ò fẹ́ torí àwọn ìbéèrè wà ńlẹ̀ ńsìn. Mẹ́tàdínní-àádọ́ta-lé-ní-irinwó ní ẹgbẹ̀rún kan. Parí òwe Yorùbá yìí, mélòó ni ogún yóò pa nínú wa? Bàbá mi, ṣé mo ṣẹ̀yìn tẹ́lẹ̀ ni? Àwọn ìbéèrè yìí bí ẹni pé bóyá. Ẹ dúró, mélòó ni ogún yóò pa nínú wa? Ogún yóò pa nínú wa. Mélòó logún máa pa nínú wa? Pàṣẹpọ̀ tó yìí. Pàṣẹpọ̀ tó yìí. Lúlù ni. Ta ló wá lu? Àwa ni. Lọ́la lu dání. Ogun tó fẹ́ náà wà pa. Lúlù ni. A máa mú sọ́wọ́. A máa mú sọ́wọ́ ní ìléwọ́ àbí kí ló ń sọ ní ìlérò. Mélòó logún máa panu wa? Parí òwe Yorùbá yìí, mélòó ni ogún yóò pa nínú wa? Nínú àwọn mélòó báyìí. Oníbejì sì lè sọ. Mo ti ràn yín lọ́wọ́. Kì í ṣe ọ̀rọ̀ mélòó logún máa panu wa? Kì í ṣọ̀rọ̀ ẹyọ̀kan. Ẹ sọ̀rọ̀. Ẹyọ̀kan. Ẹni sùúrù ẹ̀yin làgbà. Mélòó logún máa panu wa? Kì í ṣọ̀rọ̀ ẹyọ̀kan. Olóòtú. Bàbá mi. Parí òwe Yorùbá yìí. Ẹ ti kà á tó ẹ̀. Mélòó ni ogún yóò pa nínú wa? Nínú àwa mélòó? Ẹ̀yin kọ́ yìí. Àwọn náà rèé.
ṣe báwa adọ́rẹ̀ o àwa máa lè yí o. mo rò pé ẹ fẹ́ gbé ní títí òṣùpá ni. ṣé ìràwọ̀ ni mo kọ yìí. olóòfó. àwòkọ́ ṣe bíi pé kò lè dá àwa máa lè yí àwòkọ́ ṣe bíi pé kò bàjẹ́ àwa máa lè yí o ọlọ́run ló jẹ̀dá lọ. ọ̀kan náà ni. pẹ̀lẹ́ o. méjèèjì. báyìí parẹ́. kì í ṣe ọ̀rọ̀ ọlọ́mọ kan mélòó lógún máa panu wa kì í ṣe ọ̀rọ̀ ọlọ́mọ kan kò yé yín. ẹ jẹ́ kó máa bọ̀ mélòó náà máa panu wa kì í ṣe ọ̀rọ̀ ọlọ́mọ ẹni tó bímọ ọmọ kó máa mi ò ráyè ogun o. ó ti yé mi. mo fẹ́ ní kẹ́ máa lọ báyìí o kẹ́ máa mú eléyìí lọ àbí iṣẹ́ ṣì fẹ́ tẹ̀síwájú. tẹ̀síwájú. ìyá àbèjì kí lẹ fẹ́. yóò máa lọlẹ̀ sí ni o kò ní gòkè o ó dìgbà tó bá débí ló ṣe lè máa gòkè o kí ìwúre wọn àárọ̀ kó má lọ ṣẹ o. ó yá. ó yá. mo fẹ́ ka. ẹ̀ka. òǹkà. 4 tàbí ká ní 6 lé ní 400 lé ní ẹgbẹ̀rún kan. sọ ọ̀rọ̀ Yorùbá 5 tí àmì ohùn orí rẹ̀ jẹ́ rédòmí. rédòmí tí mo dẹ̀ ń sọ ṣeré láìpẹ́ yìí. rédòmí. tẹ́ bá ti ń súnmọ́lé ẹ máa rántí ẹ máa wá tún lè sọ ṣeré. rédòmí. ẹ bá mi ṣàlàyé díẹ̀ àbí kẹ́ẹ̀tì mi díẹ̀. ó lè sọkọ tá a máa ń jẹ téèyàn bá mú mi sí. àwùsá rédòmí. àwùsá. ẹ lè bá wọn sọ ẹyọ kan ẹ̀yin náà rọ sí. mo dẹ̀ ń sọ ṣeré láìpẹ́ yìí o. àwùsá rédòmí àwùsá. èèyàn tí ò bá. àwùsá. tó bá súnmọ́lẹ̀ dáadáa. ìràrá. àràrá. rédòmí mo ti gbìyànjú tó. lẹ́yìn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kí ló máa kàn. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. ó sàkàmì lórí jà. ó sàgbáyín lórí. lẹ́yìn 900 kí ló kàn. ẹgbẹ̀rún rédòmí. ẹgbẹ̀rún. ẹ fẹ́ yọkọ sí. lẹ́yìn àkọ́dá wọ́n tún máa ń sọ nǹkan. àṣẹ̀dá. rédòmí ó dà ẹ bá ń pàtẹ́wọ́ fún ẹjọ́ ẹ pàtẹ́wọ́. ẹ múrí mi wò bí tó bá múrí mi wò bóyá màá tún jí díẹ̀. ìyá àbèjì lọ sọ wọ́n ní. lẹ́kọ̀ọ́ múrí mi wò. wọ́n ní orí tó ti sún kì. ó jábọ́ lẹ́nu mi kò mọ̀ mọ́. ẹ gbọ́ ṣé ó jábọ́ lẹ́nu yín ni wọ́n ní kẹ́ ẹ sọ pé ẹ sọ bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ wọ́n ní wọ́n sọ ọ́. mo máa nídìí. bá mi yọ nídìí. ẹ dúró bàbá mi. àwọn nǹkan tí kò tiẹ̀ nílò kò ṣe pé à ń sọ̀rọ̀. ó yá mò ń gbọ́. gbọ́. olóòtú kò fẹ́ yé mi mọ́. sísì bàbá méjì ni wọ́n. wọ́n fẹ́ nílò ìrànwọ́ yín ni mo fẹ́ sọ lẹ́ẹ̀kan yẹn lórí òǹkà yìí. òǹdà
1,000,000 nǹkan tí mo fẹ́ sọ lẹ́ẹ̀kan ni tí mo fi lọ sọ ti bí yẹ. Ìyá méjì fi ṣe yẹ̀yẹ́. Gbogbo yín náà ni. Ó yá, kí ló sọ? Kí ni Yorùbá ń pè ní ọ̀pá? Ọ̀pá rere. Ọ̀pá. 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 Ṣé kò ń ṣe ọ̀pá ọkọ̀ ojú omi? Bẹ́ẹ̀ni, tí wọ́n fi ń wọ ọkọ̀ ojú omi. Bẹ́ẹ̀ni. Kódà ṣé omi wà ní ìlérò ni? Wọ́n ní kò sómi bẹ́ẹ̀. Odò wà ńbẹ̀, omi wà ńbẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ ká máa lọ. Ibo lẹ̀ ń lọ? Ẹyọ kan ló kù. Lẹ́yìn ilé yàgbé. Kí lè pè kíní yìí ní ẹ̀kan yìí? Ó ti di pé kíyàn máa ṣàfihàn 4,000,000 Kí ni ìyàtọ̀ láàrin ọ̀gbìn àti ọ̀gbìngbìn? Ọ̀gbìn ẹni tó ń gbìn nǹkan, tàbí ká sọ pé ṣéyàn lọ̀gbìn? Ọ̀gbìn yẹn ṣé nǹkan ta fẹ́ gbìn àbí nǹkan ta gbìn? Ọ̀gbìn àbí tó fẹ́ gbìn nǹkan ta fẹ́ gbìn. Ní kí ni? Ọ̀gbìn. Nǹkan ta fẹ́ gbìn ní ọ̀gbìn. Ó kù díẹ̀ kù jáde, mo rí pé gbé padà. Ọlọ́run ṣe. Ó ṣe Ọlọ́run, ò bójú mi jẹ́, ò fẹ́ rí mi sọ́tà lẹ́nu, ṣùgbọ́n wọ́n fi yín rẹ́rìn. Níbi tá dé yìí. Tí a dé wọ́n fi yín rẹ́rìn. Ọ̀gbìngbìn. Bẹ́ẹ̀ ni, ẹyẹ ni. Ẹ pàtẹ́wọ́ fún wa. Fún wa. Márùndínlọ́gbọ̀n lé ní 4,000,000. Ọ̀rọ̀ onípọ́nà ni àbà. Sọ ohun mẹ́ta tí à ń pè ní àbà ní ilẹ̀ Yorùbá. Ń dẹ̀ sọ méjì. Àbà bí inú oko. Àbà ibi tí ilé kótópó. Àbà nìyẹn. Àbà kí la pè léyìí? Àbà. Bàbá mi. Mo gbọ́ yín. Àbà. Ó yàtọ̀ sí àbá. Ó yàtọ̀ sí àbà. Eléyìí sìn. Àbà lẹ sọ pé ilé tí nínú oko à ń dé sí lóko, ìyẹn àbà ni. Ó dẹ̀ lè jẹ́, ó lè má jẹ́ ilé kan, ó lè jẹ́ àkópọ̀ àwọn ilé yẹn tí à ń dé sí lóko, torí pé ó jìnnà sílé. Àbà nìyẹn. Àbá ni kéèyàn ìgbìmọ̀ràn fúnyàn, ó ní àbá. Kí wá ni àbà? Ṣé ẹranko ni? Kì í ṣe ẹranko. Kò ń ṣe ẹranko. Bẹ́ẹ̀ ni, àbà. Nǹkan nìyẹn. Àkàbà. Igi méjì tí ó dá dúró, tá a wá fi igi kọ sí láàrin, tẹ́ ń kà bà, ibi tí àkàbà. Kí wá ni àbà kejì? Ó kọ ìyọkọ̀ tó máa dáhùn. Èso wo? Ṣé kí là ń sọ ń bí? Lẹ́gbàdo. Kí ni orúkọ yẹn? Má sọ ní Gẹ̀ẹ́sì o. Èyí tẹ́ ti sọ tó ti kúnlẹ̀ gan.
ó dà mo fún yín ẹyọ kan tẹ́ sọ yẹn a fún yín. ẹ ṣé olóòtú. ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n. ẹ bá mi fún olóòtú ní àtẹ́wọ́. ìkan tẹ́ sọ yẹn a fún yín torí mi ò fẹ́ kẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n ìyẹn kò lè fún yín ní àsúfè wọn ṣùgbọ́n ẹ sì lè sọ kò sílẹ̀ ẹ sì lè ralẹ̀ pẹ̀lú ilé. kò lè ralẹ̀ rárá. kò lè ralẹ̀ rárá nílé. ṣùgbọ́n lè yálẹ̀ kẹfì dáko. bẹ́ẹ̀ ni wọ́n máa yálẹ̀. ó lè yálẹ̀. bọ̀tí ní tàbí mi. bábí yọ bọ̀tí yẹ. mo fẹ́ díẹ̀ lómi ní olówófó. bọ̀tí tẹ́ sọ yẹn bọ̀tí níbi tá a dé yìí. ṣé mo sọ́tọ̀ ni. mo ní nǹkan kékeré tí mo fẹ́ fún olófòfó. ó yá ó ń dà. mo ní. ó yá. ṣé mi lo olófòfó ni. ẹ bá mi pàṣẹ ẹ ṣé gan ni ẹ ṣé. ṣùgbọ́n ti yín náà bí a tó bá dẹ̀yìn ètò màá ṣètò ti yín náà ó ṣe máa dé bíbá. tẹ́tí fólófòfó ẹ ti fún mi. ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọlá pé ẹ̀yin mi ò rílì rí yín nínú. bá mi yọ rílì yẹn. òtítọ́. mo sọ fún yín pé. òtítọ́. ilé Yọ̀ by Pods àwọn ni wọ́n ṣe agbátẹrù abala yìí wọ́n ti ní ká sí oúnjẹ aládùn wọ́n ti gbé sí mi ò fẹ́ bá yín jà èmi gan mo ṣe ń gbóòórùn ẹ̀ ó ń wọ mí nímú gbígbé kí n jáde mi máa jẹ lọ ń tèmi ni èwo ni pé ibikíbi tẹ́ bá wà bóyá ẹ wà nílé àbí ẹ wà lẹ́yìn odi tẹ́ bá ti ń délé àbí tẹ́ wà lẹ́kọ̀ọ́ ibi ilé Yọ̀ by Pods ní kẹ́ ti lọ máa jẹun bóyá ẹ fẹ́ jẹ níbẹ̀ o àbí ẹ fẹ́ rà á kí wọ́n gbé wá bá yín níbikíbi tẹ́ bá wà o wọ́n ń ṣe ilé Yọ̀ by Pods ṣe rí i pé wọ́n bá yín pọn dáadáa kò sí pé ó ń dànù ó pé tán wọ́n tún lẹ̀ inú ẹ̀ kò ń ṣe pé eléyìí tẹ́ ẹ̀ máa sọ pé ṣé wọ́n ti jarí ni àbí wọ́n ti fọwọ́ kàn ṣé wọ́n ẹ máa mọ̀ pé bí gbogbo ẹ ṣe tó bójú mu tó ṣe eléyìí gan ẹ lè máa gbé rìn àwọn èèyàn á máa dùn pé ẹ gbé nǹkan tó ní kìmí tó ṣe kìṣí ẹ gbé dání èyí téèyàn á ra nǹkan tá tún máa wá nǹkan míì tó máa gbé sí kó lè bójú mu eléyìí báyìí ó bójú mu pé ẹ̀ ń gbé rìn gan lásán ẹ wá wò nǹkan tó sì wà níta lẹ ti rí tẹ ti fọ́ fún yìí kẹ wá wo nǹkan tó wà nù ẹ̀. ẹ̀bùtọ́ ń ká fún yín nìyẹn eléyìí ìrọ̀rí ni wọ́n ní àwa la ní ká fún yín ní iléeṣẹ́ fẹ́ràn ẹ̀. ife ìmumi náà ó wà ń bẹ̀ àti kálámù ó wà ń bẹ̀ náà fún yín. ẹ ṣé gan ni tẹ́ wá sórí ètò lẹ́nu adúpẹ́ inú mi dùn ẹ ṣé fún ẹ̀bùn tẹ́ fún wa ẹ ṣé gan ni. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó fọpọlọ lọ́pọlọ nígbà tẹ́ni tó wọ́pọlọ bá wọ́pọlọ wá sí ọlọ́pọlọ ṣíṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ àtúntò ṣe tòní o láti fún wa lórí ọ̀fẹ́ láti tún ṣe tẹ̀mí tẹ́ bá fẹ́ kópa abẹ́ fẹ́ gbọ́ wa lórí ètò yìí ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sóǹkà tó hàn lórí ẹ̀rọ móhùnmáwòrán yín abẹ́ ẹ̀rọ kẹrọ tẹ̀fín wà ní sáà yìí Ọlálékan Fábílọ́lá lórúkọ mi ẹ jẹ́ kí n kàn fi àfihàn ìwé mi ìwé tí mo ṣẹ̀ṣẹ̀ kọ leléyìí kí ló wáyé pé kí ni nǹkan tó wáyé wá ṣe àti kí ni àwọn èrò àwọn baba ńlá wa nípa ayé àti ọ̀run àti ibi àti àwọn èdè tá à ń fọ̀ lóòrèkóòrè lójoojúmọ́ tó ní ìtumọ̀ tó yàtọ̀ sí bí a ṣe ń sọ gan gbogbo ẹ̀ ni a ṣe àkójọ sí ibi pẹ̀lú ìmísí látọ̀dọ̀ Elédùmarè ìwé pélébé ni tó jẹ́ wípé ní orí ìjòkó báyìí ẹ lè kà tán kẹ́ tó délé ẹ ti máa kà tán ẹ tún lè tún kà inú mi á dùn pé kí gbogbo wa kí a ní láti
nǹkan tá a máa ń gbèrò láti ṣe ni pé ká fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé ilé ẹ̀kọ́ gíga ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ìwé yìí. Tí ẹ bá fẹ́ ra ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan tẹ́ bá fẹ́ ra ẹgbẹ̀rún kan, ẹgbẹ̀rún méjì, ẹgbẹ̀rún mẹ́ta, ẹgbẹ̀rún mẹ́wàá tó jẹ́ pé nígbà tá a bá tẹ̀ a máa tẹ orúkọ yín àti ọ̀rọ̀ ìwúrí tẹ́ ní fún àwọn èèyàn tí ẹ fẹ́ kí a pín fún, tẹ́ bá tẹ̀ sí fún wọn. Èmi fúnra mi àtàwọn tá a jọ ń ṣiṣẹ́ pátápátá la jọ máa lọ sí bóyá ilé ẹ̀kọ́ gíga tẹ́ ti ṣetán o àbí ibikíbi tí ẹ fẹ́. Ó lè jẹ́ lórúkọ yín, ó lè jẹ́ lórúkọ iléeṣẹ́ yín, ó lè jẹ́ lórúkọ àwọn òbí yín. Àrọ́mọdọ́mọ wọn máa rí pé orúkọ yín wà ń bẹ̀, pé ẹ fún wọn ní nǹkan tí ó máa jẹ́ kí àwọn mọ nǹkan tí wọ́n wáyé. Ẹ ṣé gan ni o. Èjì ọba ní mí ọmọ ọ̀làlẹ̀ ọmọ ajígbàgbọ̀nra ẹgbẹ́ di sọ́ọ̀dọ̀ fi rúkọ àrẹ́gbẹ́ dọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ̀ àlédèjì ọba kó tó dìgbà mí ire o. ìtìjú ọ̀lẹ́wulẹ̀kùn gàdá ṣẹ̀rù bà mí èdè ní máa sọ ọ̀rọ̀. Mo kàwé yanrantí mo gboyè gíga fásitì èdè òyìnbó la fi ṣe wọ́n tún kọ́ mi ní faransé gbogbo ẹ̀ ló mọ́yán lórí àmọ́ ẹ wo ohun tó wú mi lórí èdè mi dùn ó mórí mi yá ojoojúmọ́ ni ó máa sọ ẹyẹ pé ní vernacular ẹni lọ́gbọ́n lórí ló lè sọ àwọn ọmọràn ló lè gbọ́ ẹ̀yin olóye ẹ sá máa fòye gbé kàṣà. Má sọ Ìgbò, má ṣe sọ